Tinubu mo dúpẹ́ lọ́wọ́ rẹ o mo rí ọmọ inú ẹ̀jẹ̀ Jésù gbogbo tó ní lọ́kàn tó wọ́n fẹ́ ṣe fún Nàìjíríà Ọlọ́run ó jẹ́ kó ṣe é ṣe fún ọ Ọlọ́run Abraham wà pẹ̀lú ẹ o Ọlọ́run Isaac wà pẹ̀lú ẹ o Psalm 21 yóò jẹ́ tiẹ̀ o Psalm 23 yóò jẹ́ tiẹ̀ o Psalm 121 yóò jẹ́ tiẹ̀ o Psalm 91 yóò jẹ́ tiẹ̀ o Ṣèyí Tinubu ò ní ṣíṣe o Ọlọ́run á ràn ọ́ lọ́wọ́ o Jésù àdí ọmọ o mo rí ọmọ inú ẹ̀jẹ̀ Jésù o ò ní ṣíṣe gbogbo àwọn tó wà lẹ́yìn ẹ̀ pátá ẹ̀mí ìṣọ̀kan Ọlọ́run ó fi fún yín o lórúkọ Jésù Olúwa wà pẹ̀lú yín o Olúwa bá mi dì yín mú o àlàáfíà ní fún yín o ẹ̀ní sí ni o ẹ̀ní sì ṣe o lórúkọ Jésù Ọlọ́run ó pàdé àti àbọ̀ yín mọ́ o yóò ṣe é ṣe ní orúkọ Jésù Kristi lọ́lọ́run ní orúkọ Ọlọ́run bàbá ní orúkọ Ọlọ́run ọmọ ní orúkọ Ọlọ́run ẹ̀mí mọ́ yóò fà jìrè yóò fà nìsí yóò fà sàmà yóò fà sàlọ̀ Ọlọ́run akọ́dá Ọlọ́run àṣẹ̀dá ṣáájú rẹ kò sí ẹnìkan lẹ́yìn rẹ kò sí ẹlòmíràn mo rí ọbọ nínú ẹ̀jẹ̀ Jésù ní orúkọ Jésù Kristi. wọ́n ti ṣe ń súre tí wọ́n ń ṣàdúrà fún nìyẹn o nígbà tí Ṣèyí ọmọ Tinubu ìyẹn ọmọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà jáde lẹ́ẹ̀kan sí i tó ní kí wọ́n kó ọ̀pọ̀ oúnjẹ jáde fáwọn èèyàn erékùṣù Èkó oúnjẹ Ṣèyí Tinubu ní ẹrí tó kúnlẹ̀ bíbá yìí lọ́dún ìtúnu àwẹ̀ kọ̀ọ̀la ni o yàkà tóun náà ń yàn kiri nìyẹn bẹ́ẹ̀ ọ̀rọ̀ Àlùkùránì gan ló tẹ̀lé wípé tá a bá ti túnu kádùn àwọn ìyá ìgbé wa náà nínú káwọn náà ó túnu kí wọ́n sì ṣọdún ayọ̀ pẹ̀lú wa ṣá o bọ́ọ̀rọ̀ bá débi ọ̀rọ̀ ẹni tó bá mọ ojú ògùn náà ni ó máa ń pabì nírè Táíwò Ajíbádé ọmọ Oyèkán ló mẹnu ẹ̀ o òun náà ni alákàrà tí a lè kó ẹ̀kọ́ tọ̀lọ̀ òun gan náà ni ó súnmọ́ àwọn mẹ̀kúnnù dáadáa tó wọn bí tí bàtà ti ń ta aráàlú lẹ́sẹ̀ nítorí olóṣèlú tó súnmọ́ àwọn tó wà lẹ́sẹ̀ kò kú ni èyí náà ni ó mú Ṣèyí Tinubu fi ṣe ọ̀hún ràn tó ní kí ó bá òun kó oúnjẹ rẹpẹtẹ fáwọn èèyàn erékùṣù Èkó gbogbo èèyàn pátá náà ni ojú oúnjẹ ọdún látọwọ́ pírẹsidẹ́ǹtì ìlú wa ST Ṣèyí Tinubu tó ń ṣe bẹbẹ káàkiri Nàìjíríà. I'm one of the decantees from PDP to APC in Washington. Èmi tún ni fún àwọn PDP tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún àwọn PDP èmi ni Babalọjà general from Lagos Island. Àwọn ìgbà tí mo rí ọ̀pọ̀lọpọ̀ wá sí pé kò sí òkú wọn lẹ́yìn APC ìjọba Bọ́lá Ahmed Tinubu. Then nínú Lagos Island yìí Táíwò a rí pé ìrètí ń bẹ lórí rẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn ọmọ bàbá wa Ṣèyí Tinubu who is going to be our leader inshallah. Mo dúpẹ́ lọ́wọ́ ìjọba APC ẹ jẹ́ ká sọ òdodo ọ̀rọ̀ fúnra wa lẹ́yìn APC ni tí a bá kàn tún sọ nǹkan míì ni lẹ́yìn ìjọba APC torí wípé à ń rí oríṣiríṣi changes opposition ni mí strong one to the core ṣùgbọ́n atọ́dútà ti fi ṣe opposition ẹ̀tàn làǹbára wa lò so fún ìjọba eléyìí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run báyìí pé ìjọba APC yìí o a tún tú wà lára jù báyìí lọ ẹ ṣé. Ọlọ́run máa fún un láṣìírí Ọlọ́run máa ràn lọ́wọ́ gbogbo nǹkan tó ń plan Ọlọ́run àyè ló débẹ̀. nínú alájà Jẹ́mílà adúgbò èkéyè Èkó èyí ọmọ tó mẹ́tọ́ ni torí mi tí mo dúró yìí èmi Jẹ́mílà tù yeye mi gángan ọmọ Jagaban Ṣèyí gángan àbúrò mi tí mò ń jẹ pàṣẹ kọ́ ẹ̀rọ pírẹsidẹ́ǹtì tiẹ̀ tó dé àmọ́ bọ́lá òun ṣe wá ń fún ṣe yìí gbogbo stéètì ló ń lọ káàkiri ó jẹ́ nǹkan tó ń dùn mọ́ mi gan abùjẹ́bùdànù ní láti ilẹ̀ náà o torí bá dé bọ́dí lọ́nù náà ó gba mẹ́tọ̀ tiẹ̀ bàbá ṣe ń gba ti bàbá là ń gba tọmọ àmọ́ gbogbo nǹkan tó tiẹ̀ wá ń ṣe surprise eléyìí táwọn fún lè ní ìsìn ó ti wò pé Díbádé Oyèkán ló ń ṣe àwa mọ̀ pé Ṣèyí ni àmọ́ àti mọ̀ pé olówó ṣọ̀rẹ́ olówó náà ni láyé ṣọ̀rẹ́ kí la ti ń pè Ṣèyí àárín àwọn méjèèjì ò dẹ̀ ní dáhùn ohun tó wá ń gbà lérò lọ́kàn Ọlọ́run ajé orí bẹ́ẹ̀ fún wọn kò ní jẹ́ ti taburú o á jẹ́ ti ti rere á jẹ́ ti tayọ̀ Ṣèyí ò jọ rẹ̀ lójú láti ilẹ̀ kò dẹ̀ jọ rẹ̀ lójú sí ilẹ̀ tí ó tó fi ń lọ lù mọ́là lájẹ̀ tí èyí tó ń bú Ṣèyí tó jọ rẹ̀ Díbádé náà tó lóhùn náà Táyé Oyèkán ò jọ rẹ̀ lójú Ọlọ́run á gbà fún wa ọ̀dẹ̀ ní gbèrè tì torí Táyé náà ṣe gudugudu méje ó ṣe yàyà mẹ́fà Ọlọ́run á bá ṣe rí. Mi se wesa ni wa den because e bon mode wa den Nigeria ne. Gala ni ma. Oh that's good. Díbádé Ọlọ́run ní ya ale wájú lọ pé Ọlọ́run lè jà máa lọ síwájú. Ó ní ra kú lórí àwọn méjèèjì agbára Ọlọ́run wà ní ya. Ọlọ́run wájú Ọlọ́run máa fọ̀rọ̀ àwọn méjèèjì. Ìkọ́ni Táyé Oyèkán lé
tó bọ́ tó lágbára ọlọ́run wà ní òkú oníṣẹ́ ìṣe náà lọ́wọ́ bá gbé lókè lágbára ọlọ́run. Tàfíìkì wa lábẹ́rẹ́ máa yọ ọwọ́ wọn mọ òrùké o wọn ní títẹ̀ ṣe o ọba àdọ́ba kò ní ká wọn lẹ́sẹ̀ lágbára dúpẹ́ fọlọ́run tó dáwọn wà pẹ̀lú wọn àwọn á máa lọ sókè oníjà ṣe mọ fún wọn lágbára náà ọdún tó ń bọ̀ àdúrà tó máa rí adúpẹ́ lọ́wọ́ Ṣèyí Tinubu owó àmàròkè kò ní wálẹ̀ láéláé èyí tó fún wa yìí kò ní jáṣe mọ́ fún eléyìí tó tún fún wa tún fún wa ní èyí tó ju bẹ́ẹ̀ lọ lágbára lọ́sọ̀ ohun tí mi dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá ẹ̀ náà happy birthday lọ́nà ìlàgbẹ̀ ní aṣọ́pọ̀ wọn ní wálẹ̀ ìgbà ọdún kan Tinubu ẹ̀mí aṣọ́pọ̀ ọdún eléyìí ò ní jáṣe mọ́ fún o ti ń ṣe o ti ń jẹ eléyìí tó tún ṣe yìí wàá mú jẹ ni eléyìí kò ní jáṣe mọ́ fún bàbá mi àṣẹ̀ṣẹ̀ máa lọ síbẹ̀ gbé a máa ń lọ nígbà tá a ṣe pọ́lítíìsì káàkiri a máa ń lọ síbẹ̀ gbé ìgbà tó dúpẹ́ fọlọ́run tó yàn tó bá wa láyé bàbá wa Tinubu ẹ̀mí ẹ̀ ó tún máa tún ṣọ̀pọ̀ ọdún láyé lágbára ọlọ́run ìgbà ọdún kan ni èyí tó bá tún máa ṣe òní ṣe inú àìsàn òní ṣe inú ààrẹ adẹ̀wà tún dúpẹ́ fún Táíwò Ajíbádé Oyèkán chairman wa gbogbo ibi tó wà ìdààmú ò ní dé báyìí lágbára ọlọ́run ò ní fi òkú ẹ̀ ránṣẹ́ sí wa gbogbo èyí tí wọn náà ń ṣe lágbára ọlọ́run ibi tó bá gbé ẹsẹ̀ sí àdúrà àgbà ibi tó bá kọjú sí àdúrà àgbà lágbára ọlọ́run ó wà ní dààmú Táíwò ó ní rí wàhálà gbogbo wàhálà lórí Táíwò lágbára ọlọ́run ó máa jẹ́ ṣiṣẹ́ ni lágbára ọlọ́run mo dúpẹ́ gan wàhálà Táíwò ní já sásán kò ní já sásán lágbára ọlọ́run bó ṣe ń fi ọmọdé ẹ̀ ṣe lágbára ọlọ́run tó bá máa jókòó ìhun tó fẹ́ jókòó lórí ipò yẹn kò ní fi àárẹ̀ ṣe lágbára ọlọ́run wọn ò ní dìde ìṣẹ́jú kan fún dìde ìṣẹ́jú kan fún chairman yín kò ní jẹ́ tiẹ̀ lágbára ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yìí tó dẹ̀ ń ṣe fún àwọn ọmọ àdúgbò náà àwọn ọmọ àdúgbò náà wọ́n ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o eléyìí ò ní jáṣe mọ́ fún Táíwò gbogbo yìí tó ṣe yìí ó tún yìí màmá tún ṣe ìlọ́pọ̀lọpọ̀ ló tún yìí màmá tún ṣe agbára ọlọ́run. nígbà tí bàbá ìwà wọn wá máa rò pé wọn ní dààmú ìdààmú ní tọ́sí wọn àìríjà ìrójú àìráyè kò ní bọ́ sí tọ́sí wọn ní tọ́sí wọn sísà mi nù. ló máa máa dàpọ̀ wọn wáyé láti látọ̀ fún ọpọlọ rẹpẹtẹ nǹkan tí a máa tọ lórí ẹ̀mí tó gbogbo ẹ̀ tó bá ṣe láti ọlọ́sẹ̀ tó bá dá máa bá ó wọlé adédé àsìkò tó wà wáyé ẹni káwa náà ń tẹ̀lé fẹ́ kọ́ ọkọ̀ fúnra ẹ̀ lọ́jọ́ káwa náà dé kò tó lọ́n àwọn aṣọ wàhálà àti tí wọ́n ti lọ́kọ̀ bá láàmú ọlọ́kọ̀ bá gbé wọn dípẹ́ fún wọn sẹ́lọ̀ náà ẹ̀kọ́ fẹ́ di chairman náà ọlọ́kọ̀ bá láàmú wọ́n sì ní ipò yìí ọlọ́kọ̀ bá láàmú ọlọ́kọ̀ bá aṣọ débẹ̀ náà látàlàáfíà ó bá aṣọ débẹ̀ pẹ̀lú ayé àtàlàáfíà ọlọ́kọ̀ bá láàmú ọlọ́kọ̀ ṣe láti kó àgbà ọlọ́kọ̀ gbàdúrà àwẹ̀ ẹlẹ́rìí tó ṣẹlẹ̀ ní pé a ti ń gbọ́ ìlú tàbí ẹ̀gbọ́n lórí tiwọn náà ọlọ́run tó sàánú bàbá lókè ọlọ́run tó sàánú àwọn náà ìjẹ́ ká dé ibi tí wọ́n lọ orí kò sí pàtẹ́ yẹn bá ṣe tí ò ní lọ́tà ẹ̀kọ́ sí bẹ́ẹ̀ yẹn ti bá ṣe tí ò ní lọ́tà bẹ́ẹ̀ gbogbo bá ní láyé ọlọ́run ló máa gbé ẹ̀gbọ́n gbogbo orí ọ̀tá ẹ̀ àdúrà wá wá gbà agbára ọlọ́run tó fẹ́ dé ọlájẹ́ kó dé bẹ̀rẹ̀ máa wọ ládùn tó fáwọn èèyàn ọlájẹ́ kó náà dídùn ní gbà ẹ má lọ bàbá ẹ má lọ. lágbára ọlọ́run àmú ẹ délẹ̀ lérí ayọ̀. a dúpẹ́ fún ọwọ́ àmàròkè gbogbo nǹkan tó gbà dáadáa lọ́kàn náà máa ṣe pàtàwá ọlá afáàtì ọ̀rọ̀ ayédáni fún ṣe wá dùn pé a dúpẹ́ lọ́wọ́ ọmọọba Táíwò gẹ́gẹ́ bí dúpẹ́ fún ẹ̀ wọn wá máa lágbára náà dádì wọn máa rí ìlú ìṣe dáadáa lágbára náà. a wà lẹ́yìn wọn gidi pa ni àwọn òòsà ọlọ́run á gbé wọn débẹ̀ agbára ọlọ́run ọ̀dẹ̀ lérí kú tó yáwọ́ á kó wa jẹ ó ṣeun sọ. wọ́n á dé ní wọlé gbogbo náà fẹ́ ìpẹ̀lẹ́ náà máa ṣe fún wọn ọlọ́run á dẹ̀ tó máa bá wọn ránṣẹ́ ìfẹ́ ní ọmọ ọlọ́gbàrán sí gbogbo ló ń gbà wọn náà àgbà sí
Ọ̀pọ̀ ọdún wọn kún yẹn ọwọ́ wọn ti wà lórí wọn ní owó tí owó náà ti wà lórí. Orúkọ tí wà. Tó ń bọ̀ ó máa jù báyìí lọ pẹ̀lú ẹ̀ṣọ́. Tí a rò kàn fẹ́ orí fàánù ìmọ̀lùkọ́. Orúkọ yín máa àdúgbò ilẹ̀ tí wá. Orúkọ mi ni Dásọ́lá Ọ̀wádé. Mo wá láti Olóhùn Media, ex-alu photographer. Ìdán. Gómìnà ní Àlàdé Ọmọlájí Wàṣíù. So program ti Hawaii also surprise wa àti ìbílẹ̀ ìpalẹ̀ wà gbà láàárọ̀. So báyìí gbọ́ pé Ṣèyí Tinubu wọ́n ṣe program láti ṣe palliative fáwọn community. So we are here to do that also. Báyìí tí àwọn mẹ́bà mi tẹ̀lé lọ wa and the chairman of the association. So inú wa dùn irú tó ṣe yìí inú wa dùn wọn àdúpẹ́ púpọ̀ lọ́wọ́. Ìṣubú Adélékè dúpẹ́ fún Ṣèyí Tinubu ọwọ́ wọn máa gbogbo àníyàn wọn lórí ẹgbẹ́ yìí ò ní túká ẹgbẹ́ yìí ò ní dàrú. Inú ilé yìí gbogbo nǹkan tí inú ilé yìí bá wá fẹ́ Ọlọ́run á ṣe fún wa ń rọrùn àní ṣe lásán. Àwa náà tàdé wá bí ọwọ́ pẹ̀lú agbára àná Ọlọ́run á jẹ́ kí èmi wa kó wá sí ìmúṣẹ lágbára Ọlọ́run. Gbogbo tí a fẹ́ ṣe lágbára Ọlọ́run á délẹ̀ gbogbo ọ̀gá fẹ́ lọ́dún yìí Ọlọ́run á ṣe ó ti débẹ̀ láyé ni oyè kan ó máa rí bẹ́ẹ̀ lágbára second down lọ́wọ́ tó ń ṣe ti débẹ̀ ti rí bẹ́ẹ̀ kí a máa ràn wá láyé ìpọ́nmi kí a máa bá ti fi ìpọ́nmi sí kí a Allah lọ́wọ́ tó rí bẹ́ẹ̀ ọwọ́ tiẹ̀ náà alájà haúlẹ̀ àwọlẹ̀ ọmọ tó ń ṣe olùkọ́ fún wa òun ṣe lé ìlú àkọ́kọ́ tó máa ń ṣe tó máa ń pọ̀ jù báyìí gbogbo ló mọ̀ pé olóore Ọlọ́run kan tó ń wà ọlọ́run sábà kò ní ṣiṣẹ́ gbogbo èròǹgbà ẹ̀ lọ́wọ́ máa gbé gbogbo ṣe ọlọ́run àbára náà lè ṣe ti ṣe àmà wá ń rọrùn lágbára ọlọ́run máa ṣe fún Táyé Oyèkán oróòrè ta gbangba lélẹ̀ tó ń ṣe gan-an tí ó lè sọ fún Ọlọ́run ló wà orúkọ mi ọ̀nà jọ. Láti àdúgbò láti sí wọn. Ìwé ètò wa ń pè tí ẹgbẹ́ sójú kan. O ti ní bẹ́ẹ̀. Àwọn tó wá látọ̀dọ̀ láyé Tùráyà láti ọ̀dọ́ là. Onítọ́ lọ́wọ́ ẹ̀ iṣẹ́ àwọn tí àlàáfíà máa tó òun dòní. Àwọn tó wá látọ̀dọ̀. Thank you.